gba osole yìí. Ojúmọ́ kan èpè kan, ojúmọ́ kan osole kan, bó ṣe rí nìyẹn. Ẹ bá lọ bá mi wá ẹyẹlé funfun ẹyọ kan, ẹyẹlé yẹn ẹ máa bá mi là láyà láàyè, ẹ bá bá mi kó ìfúnná rẹ̀, ẹ lọ bò mọ́lẹ̀lẹ̀. Ẹ máa bá mi wá aláǹgbá adarí pọ́n ẹyọ kan torí rẹ̀ pupa dáadáa, ẹ bá mi fi pláyà fún lọ́rùn bó bá gé ẹ̀jẹ̀ tí ẹ bá ẹnìyẹn. Ẹnì kan mọ sán mọ́lẹ̀ kiri kọ́ mọ́ wa tọ́ funfun lẹ́nu ni. Ọba sógun sí ẹlòmíì ò kí ń gbọ́ correction ọ̀ǹtì tó bá ṣe nǹkan ara ẹ̀ tó bá tẹ́lẹ̀ lórí. Aláǹgbá yẹn wá tì bọ, wá jẹ́ kí tó bá ti fẹ́ ti aláǹgbá yẹn bọ inú ẹyẹlé yìí, wá jẹ́ kó kọrí, wá jẹ́ kí orí aláǹgbá yẹn kọrí síbi òkè ibi orí ẹyẹlé yẹn, wá tì bọ inú ẹ̀, wá fòdìdí atari kan sínú ẹ̀. Wá bá mi rán pa, tí ò bá dẹ̀ wù ẹ́ ò lè má rán pa, kó da ìyá rẹ̀ délẹ̀lẹ̀ kó gbé tẹ́lẹ̀ sínú agbada ìjógùn. Kó wá bá mi kó ewé ọlà lé lórí, ìwọ tó bá ti mi ewé ọlà ìyẹn ọ̀kan mi. Kó kó ewé ọlà lé lórí, bọ̀ kó tó lè ṣe kó tó jẹ́ fún ẹ. Àwọn iṣẹ́ tí n bá ti mọ̀ pé kò ná yín lówó púpọ̀, tí mo mọ̀ pé tested okay ni. Ṣẹ́gẹ́tì báyìí kẹsàn 5,000 naira owó ìjẹ́gun rẹ̀. Gbogbo iṣẹ́ tẹ bá sì máa ń tẹ bá ti ń di pé ẹ̀ ń jó, ẹ má mọ̀ wọ bàtà jó oògùn. Kì í jẹ́ kí iṣẹ́ jẹ́, kò ń jẹ́ kí iṣẹ́ jẹ́. Kì í ṣe gbogbo iṣẹ́ la máa ń wọ bàtà jó. Àwọn iṣẹ́ mi wà tó yẹ pé á wọ bàtà jó. Tẹ́ bá tún wá fẹ́ ṣiṣẹ́ yìí, kó tún ṣiṣẹ́ ti ìmùlẹ̀ àwọn àjẹ́, kó ṣe ti ìmùlẹ̀ àwọn àgbàlagbà. Ṣẹ́tún rí ẹ̀ tún wá bá mi wá ẹyẹlé funfun yìí náà bákan náà. Ẹ bá ń lanu rẹ̀ bẹ́ẹ̀ sí lanu yẹn náà, ẹ kó ìfúnná rẹ̀ dànù. Tẹ́ bá ti kó ìfúnná rẹ̀ dànù, ẹ bá mi ti rí aláǹgbá yẹn náà bọ̀. Tẹ́ bá ti rí aláǹgbá yẹn náà bọ̀ inú ẹ̀, ẹ tún bá ń da ìyá rẹ̀ délẹ̀lẹ̀ tẹ́ ti fi odidi atari sí bẹ́ẹ̀ ṣe tìyẹn náà. Ẹ máa lọ bá mi ra ìkúrú funfun, ẹ máa bá mi fi bò sẹ́yìn lórí. Tẹ́ bá ti bá mi fi lò lórí, ẹ̀kọ́ lẹ́fì máa fọ́ọ̀mù. Sẹ́rí ìyẹn ṣiṣẹ́ fún ìmùlẹ̀ àwọn àgbà, àti àkọ́kọ́ yẹn ṣiṣẹ́ fún oṣólẹ̀. Ẹ máa fi ọtí lò láǹgó márùn ìdájí láì sọ̀rọ̀ sẹ́nì kankan, torí pé kí ni tọ̀tún tòsì lẹ́yẹlé fi ń kórè bọ̀ wálé. Ojúmọ́ òní mọ́ kálàǹgbá mọ́ ṣùgbé ajé. Yóò jẹ́ fún yín láṣẹ Èdùmàrè. Àbá kó tó ṣe kó tó jẹ́ fún ẹ, máa pe Olódùmarè kí Olódùmarè fi àdúrà sí iṣẹ́ tí o ṣe yìí o, kó fàṣẹ sí i. Kó tún wá ṣèbẹ̀ni tó kọ́kọ́ ṣe, kó tó di wípé ìmí amọ́dù wa filẹ̀ wá ṣèbà ti tèmi náà ṣe ẹlẹ́kẹta. Ó wàá ṣe ìbà àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo di arógbáṣọ mọ́ balẹ̀ òjijì fi àjèdò yẹn mọ́ bi. Ọlọ́run ọba ló mẹ́ni re. Gbogbo wa pọ̀ jáǹtì rẹ̀ ni. So ìwọ lọ́mọ bẹ orí rẹ pé orí mi ò gbé mi pàdé aláwo re. Bó ṣe rí ni kò sẹ́dá kan tó mọṣẹ́ tó jẹ́ láre èèyàn. Oníkálukú wa ń bá kiri náà ni èyí jẹ yìí ò jẹ náà làámú bàbá bá ń fàṣẹ sí. Ó ń gbìyànjú ò lè sọ oògùn tí ń jẹ́. Ẹni tó bá ń gba ìgbìyànjú dáadáa kò lè sọ oògùn tó ń jẹ́. Bẹ́ẹ̀ ni, nítorí bó ṣe ń ṣe káàkiri yẹn lọ́ọ́ bá eléyìí tó ṣe wípé yóò bá ẹlẹ́dàá rẹ̀ ṣiṣẹ́, lọ́ọ́ bá pàdé. Àdúrà yín ó gbà láṣẹ Èdùmàrè. Mo wà ń lé fún yín time to time. Bẹ́ẹ̀ ni, èmi lọ́mọ láyàn kú ọdẹ bàrúfín ní ọdẹ sàbíàbà. Iná tí bèpò òkúta ejò tí ń gbárí àríàwọ̀sà. Ẹni ìbàrú bá ta lọ́fà tí ò bá kú talẹ́talẹ́ a máa forí wọ́ bí iṣu. Bọ́ bá ti mọ̀ wípé ò lè ṣiṣẹ́ yẹn fún ara rẹ̀, ó ti lè ṣàánú rẹ̀ kí n gba 30,000 naira. Bẹ́ẹ̀ ni, ibi iṣẹ́ ẹni la ti mọ ni lọ́lẹ̀. Nítorí wípé kẹ́ bá ilé máa ṣe fún ara yín ló jẹ́ máa fi lẹ́lẹ̀. Fún òdì mi ò fi nọ́mbà mi lẹ́lẹ̀ rí, àmọ́ mi ò ní jẹ́. Ẹ lọ ṣe fún ara yín kẹ́ ẹ di ológun. Àdúrà yín ó gbà, mi ì fẹ́ kẹ́ ẹ jáde síta mọ́. Ẹ rí ẹ mọ̀ pé bí bá ṣe ń fi ògùn lẹ́lẹ̀ yìí ń kó bá àwọn kan nù lé, ṣe ni wọ́n yán àwọn wèrè àbúdọ̀ dárúkọ wọn. Wọ́n ti yàgbẹ́ ìgbẹ́ wọn dúdú ní bí ìgbẹ́ ẹlẹ́dẹ̀, wọn ò rí kọ́sítọ́mà nù lé mọ́ nígbà tí gbogbo èèyàn ti dológun tán. Gbogbo àwọn èèyàn ti di babaláwo tán ní gbòòrò. Àwọn ará bí ò wá tà mọ́, wọn ò tà mọ́, gbogbo wọn wá ń fọ́n sérí títọ́. Ẹ tí mọ̀ kankan, bẹ́ẹ̀ bá jalè ìjọba ó mú yín, ẹ pẹ́ lẹ́wọ̀n jù.